Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ilé yín mò ń rè o Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ ilé Olúyọ̀lé ọmọ àjẹgbín fi karanfọ́ orí mu ọmọ àgbà sámọ́sà àṣẹ túndé ẹ̀lẹ́ ọmọ ẹgbẹ́ àmọ́mọ́ ìyá Ìbàdàn mọ́jàmọ́jà gẹ́gẹ́ bó ti fogun kára wájú ń jọ sí Ìbàdàn ìlú Òjò Olúkúlóyè àròkọ fẹ́ yẹjẹ ìlú Àjàyí Ògìdì Olú oníkàgà àjípọn òbómi ètùrù wẹ́dà ìlú Bíkúnlé àgbàlá Bíkúnlé ó ti tó kòkò ó sáré ilé bàbá tó bí lọ́mọ ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun owó kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà àyíṣe kámọ̀ lárùn kan lára bàbá ẹ̀yìn ìjà gbòòrò òní ìjà gbogbo Ìbàdàn ọmọró ní Olúyọ̀lé ní ọmọ ọ̀rà àní tójú ọ̀rà káfí ìyáró èmi ò réèyàn tí ó tójú mi nà yá mi ẹni bàbá yín wí tẹ ebógun ọba lọ àrọ̀nìrógún mọ́ ti di ọmọ akúdágbẹ̀jú àkàlà Olúyọ̀lé ń ó sì mọ̀ pé bàbá yín ẹbí lólú nìyí ọmọ olórí ológun ẹ̀ṣọ́ nìyí ẹ̀ṣọ́ lèmi àjọjọ́ sọ́ra wá kiri ni ọmọ yẹn bí olóhùn ó sì mọ̀ pé bàbá yín ẹ̀yin ò mọ̀ pé àtàjà tẹ́rí ńlọ́lọ́sí Òṣogbo ni bàbá mi tìmí ńlọ́lọ́jà ẹ̀ǹdẹ ọmọ yẹn bí ńlọ́lú irú wá ògiri wá lọ́tẹ̀lú Ìbàdàn ló Ìbàdàn yẹn bá ní sọ̀rẹ́ àìrán ni lọ sójú ogun ìjà gbòòrò tó ní ìjà gbogbo Ìbàdàn ọmọ arógun mọ́sàá nìyí ọmọ arógun mọ́sàá ní bàbá yín jẹ́ ẹ̀ṣọ́ àlàlá ọmọ agbọ̀n tí yàrùn ọ̀tẹ̀ yẹn bí ńlọ́lú ogun òjàjàjà kókó wọn nìbàdàn rí ọmọ Ìbàdàn wọn èyí ṣẹlú ẹnì kọ̀ọ̀kan Ìbàdàn lọ́mọ ọmọ láyípo lọ́gbọ́n yọkẹ́ nìyí ará ògbójò olùrọ̀gbọ́n yọkẹ́ ọmọ eléegun ṣèkété wéré tó níta náà tó níta náà mo jí bàbá ọmọ ńlájọ ọmọ òkè túlú igbó àsábàrí igbó ruru tí bàbá yín ti bológun àsábàrí òkọjà ológun ní kárẹ bó bá di jọjà ẹjẹ àpàsábàrí bó bá di jọ ààrẹ ẹjẹ awológun lọ ọmọdọgbọn yọkẹ ará ògbójò rolú owó ọmọ eléegun ṣèkété wéré bàtà ní ògbó ògbé onígbó ọmọ bá tẹwúrẹ bàdí òjòmọ̀lé bá ti débẹ̀ wọn àbá àtẹ̀wúrẹ́ ọmọ bọ̀ kangbígbí o bẹ́ẹ̀ yẹlé òjòmọ̀lé bá ti débẹ̀ wọn àbá kangbígbí wọn ń pè bílé bá ń jó níbi kíní hùn náà ni ẹ máa lọ bójú ń rọ̀ sọ̀sọ̀sọ̀sọ̀ níbi kíní hùn náà ni ẹ máa lọ ọmọ oníwọlẹ́sẹ̀ kàǹká nìyí ọmọ oníwọlé gbàlódé ọmọ òrólójò bomi wọlé ìwọ́njì iná olójò gbòdì ọmọ arégún símọdélé ọkọ̀ èjìká ẹ̀kú nìyí ẹsẹ̀ ìbáta rógun mọ́sàá nìyí ọmọ àgbọ̀n tí ìrìkú sá mo kí gbogbo yín nìbàdàn Mèsì Ọ̀gọ̀ ẹ kú àmójúbà ọmọ akọrin ẹ dákun ẹ máa fọ́lọ̀ péjì yìí o Alámáyọ̀ TV ẹ like ẹ ṣíà ẹ dákun ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ jẹ ìbádùn òun wa bẹ́ẹ̀ bá wà lóhun kóhun tẹ́ ẹ fẹ́ fi tó wa létí ẹ máa pè mí sórí nọ́mbà yìí bóyá òun ṣayẹyẹ ẹ fẹ́ ká wá gbé yín lárugẹ nọ́mbà tèmi rèé o 081 61 70 89 55 ojú òní tì yín ẹ ní mọ̀ nira òdì ọ̀gẹ́ Alámáyọ̀ ọ̀hún lè mí jẹ́.